ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń bá wọlé kí n káàbọ̀ kí n tún máa fi ìlú ẹ̀ kú àwọn ojúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ń ìlàjú iṣẹ́ gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti wà fún society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes Television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa yí gòrò ẹ máa wo Startimes. Bàbá mi ẹ ṣé o, mo ní ẹ kú tọ́jú mi, arúgbó ọjọ́ ẹ ṣé, ẹ mọ̀ kú tọ́jú àwa lójoojúmọ́ ayé, mo ní nígbà gbogbo, ní gbogbo wákàtí, ní gbogbo ṣẹ́jú, ẹ mọ̀ kú tọ́jú àwa, mo ní bẹ́ẹ̀ tí ń kẹ́ wa. Bẹ́ẹ̀ tí ń gẹ̀ wá bẹ́ẹ̀ lẹ́ ń fún wa ní jíjẹ ẹ tún fún wa ní mímu bẹ́ẹ̀ bá ń gbowó afẹ́fẹ́ mébí a ò ní lè rí san mo ní bàbá mi ẹ ṣé o pápá tí jó tọ̀hún ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí mi lẹ̀ jìgìjìgì mo wá kí ọ ni mo wá kí ọ ni ṣáà mọ́ tọ́jú wa lọ a ó mọ̀ ṣèbàrẹ́ lójoojúmọ́ ayé. Bàbá wa ṣe àríro àlà ṣe olódù ọmọ àrè ẹ̀ ṣe kábíyà òsì ẹ̀ ṣe ọ̀rọ̀ ọmọ oníṣẹ́ fàyà àti ẹ̀ ṣe ọlọ́run tí jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ẹ̀ ṣe ẹ̀yin tẹ̀ ní ká máa lọ tẹ̀ ní ká máa bẹ nígbà gbogbo ẹ máa ṣe ẹ máa kú ìtọ́jú tiwa lójoojúmọ́ ẹ tún jí wa sí wọlé àlàyé lé ní ẹ̀rí pé ọpẹ́ ìyìn àtìkú náà ló tọ́ sí yín òun náà la ṣe ń gbé fún yín gbogbo yín tẹ̀ sí darapọ̀ mọ́ abẹ́ àkóso ohùn mi ní òwúrọ̀ ìní ẹ jájọ gbójà ayọ̀ sókè kájọ máa kí Elédùmarè wípé ó ṣeun gan ni ó kù ìtọ́jú wa ó kù àìgbàbẹ̀tẹ́lẹ̀ ó kù àìgbowó ó kù àìgbòbì tó dẹ̀ ń ṣe ribiribi nínú ayé wa kájọ máa yìn kí máa fi ẹ́ náà kí yín kó àmójúbà akọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tẹ̀lé lórí Startimes Television Yorùbá tìyín orúkọ tèmi Ola Onabajo ayé olúwaṣọlá fún aláṣàkẹ́tì gbọ̀ngàn tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ́rẹ́ mo ti ń bọ́ sórí ètò lẹ́ni èmi àti kejì mi náà lájọ dé ìyàwó àbò mi. dáadáa ni o ayọ̀lá tún gbé wa o a tún ti gbé dé agbáyọ̀dé agbọ́ládé agbéredé agbóríredé lórí ètò ìjíròrò òwúrọ̀ náà nìkan náà lẹ́ẹ̀ ti lè bá a pàdé ìjíròrò òwúrọ̀ ní iléeṣẹ́ Startimes Television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ìgbé ayé èyí tó rẹwà orí Startimes la balẹ̀ sí gùdẹ̀ 132 ibẹ̀ la wà ní gbogbo ọjọ́ lẹ́wọ́n máa jẹ́ lẹ́yìn jẹ̀gbádùn ètò ìjíròrò òwúrọ̀ pẹ̀lú ọlá àti ayọ̀ ń gbénú láṣẹ aláwọ̀ ràbí tòní òtún ní yàtọ̀ ohun kan ṣoṣo tó tún máa mú fi yàtọ̀ ni pé á tún rọ́gbọ́n kọ́ ju tàtẹ̀yìn wá lọ á tún rí mọ̀ mú ju tàtẹ̀yìn wá lọ á tún gbádùn ara wa ju tàtẹ̀yìn wá lọ ẹ káàárọ̀ ní gbogbo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti gbogbo ibi tí ọmọ Yorùbá wà káàkiri àgbáńlá ayé bí irú ọjọ́ òní sìn àpẹẹrẹ fi hàn pé ètò ìjíròrò òwúrọ̀ ó ń káàkiri olùjára nígbà tá a bá máa fi ṣaṣọ lójú eégún ìyẹn àlejò wa ohun tí à ń pàṣàmọ́ ẹ yóò yé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa dáadáa ẹ wá mú kalẹ̀ lónìí kẹfẹ̀yìntì ká tún jọ rìnrìn àjò ìjíròrò òwúrọ̀ lákọ̀tún láàárọ̀ yìí Yetunde Adeyemo lórúkọ tèmi èmi lọ́mọ wọn lóhùndó òkè àgbẹ̀ àkókò nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ àgbógbòmọ̀jà ọmọ àtúrí ìlẹ̀kẹ̀ dólùkọ Ọ̀yọ́ ọmọ méjì káyè nà bí ọkọ èmi lọ́mọ jìnwọ̀n ìlẹ̀kẹ̀ bẹ́ẹ̀ bá ti dóńdó lókè àgbẹ̀ àkókò àwọn àjù ilé bàbá mi fún yín dúdú yẹmí ni bàbá mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá lóńdó mú kí yín mo ní ẹ̀mẹ̀jọ èmi láya wọn ló mú Èkìtì ìyókù wọn bàbọkọ ìyọkọ lókàlókà ẹ jẹ́ ká jọ rìnrìn àjò yìí lónìí pẹ̀lú èjì mi àti àlejò wa tó wà nílé agodo pẹ̀lú wa ẹ máa bá wa bọ̀. ó ṣe wọn èkejì mi Ọlọ́run àkókò máa bá wa sọ láṣẹ Ọlọ́run bá ẹ sì mọ̀ pé tá a bá ti dé sórí ètò ìjíròrò òwúrọ̀ báyìí ní gbogbo ọjọ́ láti ọjọ́ ajé títí dé ọjọ́ ìsinmi náà ni àwọn èèyàn pàtàkì àwọn jàǹkànjàǹkàn àwọn lẹ́kànlẹ́kàn àwọn oníṣòwò pàtàkì àwọn gbajúgbajà
náà lájọ máa ń wá sórí ètò ìjíròrò òwúrọ̀. Ṣé wá rí tèmi ó lágbára tó bá gbọ́ rìnrìn lórin bíi ti gòlòǹjíà ni mo fẹ́ lè máa ní ẹjọ́ ẹ jẹ́ ń fọwọ́ kí n tó fọwọ́ kan yín àlejò wa ìyàwó ẹ káàbọ̀ sórí ètò. ẹ ra ma ẹ kú ètò mà. yes ma ẹ káàárọ̀ ma yes ma yes ma. Ó ṣe ti rí ojú àlejò mi nígbà mo sọ pé mo fẹ́ lè sọ pé ẹ jẹ́ rèé fọwọ́ bẹ́ẹ̀ ni ó tó ká tó bẹ́ẹ̀ fọwọ́ kàn wọ́n. nígbà téèyàn bá yá túpa pálọ̀ tó mọ́ lólólólóló. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ wá ń ṣe lólóló ká gbóṣùbà kárè fún bàá. bẹ́ẹ̀ ni a sì máa gbóṣùbà fún wọn dáadáa torí ọkùnrin tó bá lóbìnrin dáadáa lóbìnrin máa rí báyìí. bẹ́ẹ̀ ni jàre wọn lukudéètì wọn àìbánéètì. wọ́n jí pépépé. ìyàwó ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. ẹ kú ètò mà. yes ma. bóyá ká ṣe báyìí ká tó máa tẹ̀síwájú tàbí kó tó di pé ẹ tún máa lọ ṣe àfihàn ara yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn bá mi ṣe àfihàn ara yín lérèfé fáwọn aráalé orúkọ yín. Orúkọ tèmi ni Evangelist Funmi Omotayo Anifowose. Ó pọ̀. Aláyọ̀ Omotayo Anifowose. Ó pọ̀. Bọ̀dá mi ní jẹ́ Anifowose. Brọ́dà yín ni wọ́n. No wonder. Ọkù mi ní jẹ́ bẹ́ẹ̀. Wow, ẹ kú iṣẹ́ sà. Ẹ̀yin aráalé ó máa dùn máa lárinrin léni láṣẹ Ọlọ́run ọba. Ìyá wa kó tó di pé a máa lọ kán lọ agbami ètò pẹ̀lú yín ọ̀rọ̀ mọ̀ràn kékeré tí a máa fi ṣí àwọn aráalé létí òun la máa pe àkórí ẹ̀ ní ẹ̀ẹ̀kan là á bàjẹ́ ọjọ́ gbogbo ní fi ń dùn ni ọ̀rọ̀ ni. tí Yorùbá bá pé ẹ̀ẹ̀kan là á bàjẹ́ ó ti lọ fà. ó ti rìn jìnnà gan-an. ó ti rìn jìnnà kó tó wá tó parí ẹ̀ pé ọjọ́ gbogbo ní fi ń dùn ni ó túmọ̀ sí pé ó di dandan fún ẹ kó o ṣe akitiyan láti má ṣòpò bàjẹ́. bẹ́ẹ̀ ni torí ó ṣeé ṣe kó má ṣàtúnṣe mọ́. tátúnṣe bá wà kò ní dùn ẹ lọ́jọ́ gbogbo. àmọ́ ni kí ni mo dẹ̀ ṣe lè fún ṣòdẹ̀ wàá mọ̀ nǹkan kan tí àárí tiẹ̀ táàrí oògùn ẹ̀ ṣe òun lòògùn àbámọ̀ àárò oògùn àbámọ̀ ṣe ó kàn máa dùn ún ni. àárò oògùn àti yí ọwọ́ aago sẹ́yìn padà. àwọn náà lè jábàámọ̀ bẹ́ẹ̀ ni. tó bá jẹ́ pé o lè yọwọ́ aago sẹ́yìn nǹkan téèyàn ń kábàámọ̀ lé lórí yẹn ò ní ké wàá kàn lọ just rewind back. wàá lọ sáré ṣe àtúnṣe. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n tó bá ti ṣe ó ti lọ ó túmọ̀ sí pé ká sá fún ìwà ìbàjẹ́ ká sá fún ìwà tó lè dojú tì ni ká sá fún ìwà tó lè mú àbámọ̀ wá lẹ́yìn wá ọ̀la. alálejò lórí ètò ìyàwó tá a bá ní ẹ̀ẹ̀kan là á bàjẹ́ ọjọ́ gbogbo ní fi ń dùn ni kí ló túmọ̀ sí lọ́dọ̀ yín. bó ṣe yé mi sí ni pé ẹni tán bá ń bá wí bí orin ọ̀gá mi tó máa ń sọ pé ẹni tán bá ń bá wí tó ń warùn kí tó fẹ́ parun ni ìgbà tó bá dọjọ́ alẹ́ ni ọlọ́mbrẹ́là máa mọ̀ pé ẹrù ni ẹrù ń dì káàkiri. bẹ́ẹ̀ ni sẹ́ni tán bá ń bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ tó bá wá dọjọ́ alẹ́ á máa dùn wípé wọ́n dẹ̀ ti bá mi sọ o kí n dẹ̀ mọ̀ kí n má ṣe bẹ́ẹ̀ ìgbà tó wá máa ń rí tó wá máa regret yẹn ẹ bá ò bóró mọ́. ìyá wa gangan náà ṣe tú òwe yẹn fún wa pé ẹ̀ẹ̀kan là á bàjẹ́ àwọn ìtumọ̀ ẹ̀ nìyẹn ọjọ́ gbogbo ló fi ń dùn ni wọ́n ti bá wí kò gbọ́ tinú mi ni màá ṣe ẹnu àgbà rùn ìgbà àwọ̀ ìṣàsùn. nísìnyí wọn fi style náà fi ń sọ wọn nínú ẹnu àgbà rùn ọmọ kan tó máa sọ á ní ẹja. wọ́n ní ẹja àkọ́ ní sẹ́ẹ̀tì yìí tilẹ̀ moscos bó ṣe ń lọ sìn moscos ẹ̀ríta ilé ìtàn sọ lórí òru ẹ̀ ní tá a fi ń ṣe ara létí lórí ètò ìjíròrò òwúrọ̀ òun ni pé ẹ jẹ́ ká tẹpá mọ́ ìwà tó dáa ká tẹpá mọ́ ìṣe tó dáa àwọn nǹkan tó lè mú ìka àbámọ̀ tó lè mú kátìka àbámọ̀ bẹ̀nu ẹ jẹ́ ká jìnnà sí wọn ẹ jẹ́ ká sá fún wọn nítorí bá méjì kọ́ nítorí bá mẹ́ta kọ́ nítorí ẹ̀yìn wá ọ̀la ti wá gọ̀gùn náà ni ká má bàa wá fi ìka àbámọ̀ sẹ́nu pé ǹbá dẹ̀ ti mọ̀ kí n ti gbọ́ kìlọ̀ ǹbá dẹ̀ ti mọ̀ kí n ti ṣe bó ṣe yẹ kí n ṣe nítorí pé ẹ̀pà àwa ní ṣe kí ni kò ní bóró mọ́ Ọlọ́run ní jẹ́ kí ti wá rí bẹ́ẹ̀ òun ló máa ń mú Yorùbá kọ́ máa sọ pé ẹ̀ẹ̀kan là á bàjẹ́ ọjọ́ gbogbo ní fi dùn ni ṣo ní nǹkan tó fẹ́ fi kún.
ìyá wa a fẹ́ lọ dé òkè lọ́hùn orin wo lẹ fẹ́ ká lọ wò nílé ká fìfì ẹsẹ̀ rájò bóyá lára àwọn orin ti yín tó wà nínú fídíò. ìlérí ayọ̀. ìlérí ayọ̀ ṣàmárì lórí YouTube. ẹ wà lórí YouTube. látọwọ́ evangelist Funmi Aláyọ̀. ó dà ìyá wa ní ká lọ wo ìlérí ayọ̀ láti ọwọ́ evangelist Funmi Aláyọ̀ ká fìfì ẹsẹ̀ rájò nílé. tá bá padà dé a máa kàn lọ agbami ètò ní pẹrẹwu ẹ kàlẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín ó ga jù lóòrọ̀ ìní fún àǹfààní ẹ̀tẹ́sẹ̀ darapọ̀ mọ́ wa orúkọ tèmi Ola Onabajo bẹ́ẹ̀ dẹ̀rẹ́ kejì mi náà wà ń kalẹ̀ Yetunde Adeyemo pẹ̀lú àlejò wa pàtàkì ìyá wa ni wọ́n. Ajínrere. àbá tẹ̀wá sọ pé kí n tiẹ̀ fi gbogbo ẹnu sọ ṣùgbọ́n Yorùbá máa ń sọ pé ẹnu oníkan báyìí náà ti máa ń gbọ́kàn ìyá wa ẹ kú kalẹ̀ lórí ètò. ẹ kú ètò ma. ẹ rọra ma. yes ma. jáṣe báyìí a ti dé ibi iṣẹ́ Yorùbá dẹ̀ máa ń pòwe kan wá ní tá a bá ti dé ibi iṣẹ́ báyìí ṣíṣe náà la máa ń ṣe. ẹ bá mi ṣe àfihàn ara yín lẹ́ẹ̀kan sí i fún àǹfààní àwọn tó ṣe ń darapọ̀ mọ́ wa ní ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ yín gbogbo irúfẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe ọmọ ìlú tẹ́ ẹ jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ ṣe olóòtú. yes ma. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan orúkọ mi ni evangelist Funmi Aláyọ̀ Omotayo Anifowose. mo wá láti Àkúrẹ́ Olóyè Mẹ́kùn nílùú Ondo State. mo dẹ̀ fẹ́ wọn nílùú Ìṣàgàm. mo dẹ̀ fi ìlú òyìnbó London ibẹ̀ mo fi ṣe ibùgbé. dọ̀yà Charlie. iṣẹ́ orin. àwọn kan ti ń jọ̀yà Charlie. mo fẹ́ sọ bẹ́ẹ̀ o. iṣẹ́ orin kíkọ orin ẹ̀mí oníṣẹ́ mi à ń gbé Ọlọ́run ga kò dẹ̀ síbi tẹ́ pè wá sí tá a wá wedding ni ìkómọ ni òkú àgbà ni gbogbo ibẹ̀ náà là wá ń ṣe church program ni anything a wà ń bẹ̀ fún yín. ẹ ṣeun ìyá wa wọ́n ní àtòǹdó làwọn ti ń bọ̀ ń tà wọ́n táwọn ti wá sọlẹ̀ sílùú Àkúrẹ́ Ṣàgámù Olóyè Mẹ́kùn. wọ́n fo bridge ó ga o fo bridge. dé Ṣàgámù wọ́n tiẹ̀ ti fẹ́ẹ́ dé kò tán. ó dà ẹ ti rí i pé Ṣàgámù ń ṣe nǹkan. Ṣàgámù ń ṣe nǹkan ẹni tí ó dùn mọ́ kó forí sọlẹ̀ kókó sí ṣáláńgá. ó dà ìyàwó ẹ tún kàbọ̀ lẹ́ẹ̀kan sí. ẹ yára lẹ ti rí ojú àlejò wa lẹ́ni evangelist Funmi Aláyọ̀. iṣẹ́ tẹ̀ ń ṣe ẹni gbajúgbajà olórin nìyí olórin ẹ̀mí ṣé orin ẹ̀mí nìkan lè máa ń kọ? rárá o a máa ń kọ ti church a dẹ̀ tún máa ń kọ títà. ẹ̀kọ́ títà bẹ́ẹ̀ títà yẹn bíi jùjú. jùjú yẹn orin kò ń ṣe orin ẹ̀mí. ìlànà tẹ̀mí náà ni. ìlànà tẹ̀mí náà ni. táyé ni òkè a máa ṣàmọ́ bí wọ́n fẹ́ ṣòkú àgbà wọ́n fẹ́ ṣe báde wọ́n fẹ́ ṣègbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni ṣe wọn pé tá a bá ní àwa ń church ṣe wọn pé ọ̀tọ̀ Ọlọ́run la máa kì. bẹ́ẹ̀ tá a bá wà ń ta tá a bá ṣe yin Ọlọ́run a tún máa yin èèyàn. àwọn áńgẹ́lì tí ṣọ́ọ̀ṣì yẹn àwọn áńgẹ́lì ló máa sọ yẹn sí yín lọ́kàn tí jùjú yẹn àwọn ará ayé ló máa sọ yẹn. sọ yẹn sétí wa. ó dà bẹ́ẹ̀ ìyá wa tẹ̀síwá nídìí iṣẹ́ orin ẹ̀mí ó ti tó ọdún mélòó? iṣẹ́ orin tí mo ti wà yìí at least láti 1990 pé mo ti bẹ̀rẹ̀ láti 1992. 1992 ẹ jẹ́ àṣẹṣirò ẹ̀yin ọmọ Yorùbá ọgbọ̀n ọdún nìyẹn o. bẹ́ẹ̀ ni o 30. 30 ó tẹ̀ tó ti lé. ó ti wá lé torí 2023 la wà yìí. ó ti lé ẹyọ kan. bẹ́ẹ̀ ni. ìyá wa kí lẹ ṣe bára yín nídìí iṣẹ́ orin? ní àtìbẹ̀rẹ̀ ni ìyá mi ti mú mi lọ sí church then mo dẹ̀ join choir ní ìgbà tí mo wà lọ́mọ ọdún 6. ìgbà tí máa kọ́kọ́ kọrin nínú ìjọ CAC náà ni mo ti bẹ̀rẹ̀. so mo rántí lọ́dún náà pé ìgbà yẹn ni £1 pépà ṣì wà. bí mo ṣe kọrin báyìí inú ọ̀gá mi inú pásítọ̀ wà dùn lọ́dún náà wọ́n dẹ̀ fún mi ìgbà yẹn mo ti wà lọ́mọ ọdún 8 wọ́n fún mi ní £1 láti fi appreciate mi ní ọdún náà. so kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí mo ṣe fíìmù yẹn pé ẹ̀bùn yìí wà ń bẹ
bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn so ìgbà tó wá di ọdún 1991 mo join àwọn dádì wa Evangelist Ojo Adé mo join báńdì wọn àjọ ń lọ káàkiri then láàrin ọdún náà nílùú Èkó so láàrin ọdún náà mo marry láàrin yẹn then later mo tún join mọ́ mi Bísí Aláwìyé ní àárín 1992 ni mo join mọ́ mi Bísí Aláwìyé bẹ́ẹ̀ pé mo wá dá títí mi kalẹ̀ tí mò ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ at least mo ti bí 1995 mo dá band mi kalẹ̀ tí mo dẹ̀ pè ní Glory Band. Glory Band ní 1992 yẹn ẹ tẹ̀lé bàbá wa Òjó Adé ẹ tún tẹ̀lé ìyá wa Bísí Aláwìyé bẹ́ẹ̀ni láàrin ìgbà tẹ́ ń tẹ̀lé bàbá wa Òjó Adé yẹn àsìkò ìgbà kan náà lẹ́ ń tẹ̀lé ìyá Bísí Aláwìyé àbí ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà ọdún yẹn yà ọ̀tọ̀ọ̀tọ̀ láti bẹ́ẹ̀ pé mo tẹ̀lé bàbá Òjó Adé fún 1 year then after them mo kúrò ní Lagos mo lọ sí Àkúrẹ́ mo lọ sí Ondo State ṣe mọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ti wà lára mi láìpẹ́ kí n máa mi lè dúró mo dẹ̀ bẹ̀rẹ̀ pé àtàlọ́ olórin tí mo fi pé mo like láti tún máa tẹ̀lé mo dẹ̀ wá rí pé Bísí Aláwìyé ni so mo tẹ̀lé àwọn náà. ẹ tún tẹ̀lé wọn náà ìgbà yẹn náà wà ní Rende Music bẹ́ẹ̀ ni ìgbà yẹn náà wà l'Ákúrẹ́ bẹ́ẹ̀ ni àmọ̀tàn bẹ́ẹ̀ ni bàbá àmọ̀tàn wọn ní bọ́mọdé ò bàbá tán àrọ́bá bàbá àtàn ní ó dáa. bẹ́ẹ̀ tí ó yẹ pé dádì Òjó Adé ni mo bá pẹ́ jù pẹ́ lẹ́yìn ìyá wa Bísí Aláwìyé bọ̀ ṣùgbọ́n lè ní ìyá Bísí Aláwìyé wọ́n mọ̀ pé ìkan lára àwọn ọmọ náà lè jẹ́. bẹ́ẹ̀ ni tí n bá dé ìlú Àkúrẹ́ gan máa rí wọn mo ti rí bàbá Òjó Adé so ẹ tún máa lọ rí màmá náà máa tún lọ rí màmá náà ògo ni fọ́lọ́run lókè ọ̀run. tẹ́ bá ti wá dọ́dọ̀ màmá kẹ́ ẹ bá ń kí wọn kẹ́ ẹ pé ọmọ wọn kan ní kẹ́ ẹ kí wọn o. kódà ní ọdún 1995 lè dá dúró àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tẹ́ fi dá dúró fúnra yín. ìgbà tí mo ti feel wípé ṣe mọ̀ bí iṣẹ́ orin ṣe ń lọ ńgbà yẹn mo dẹ̀ wá rí i pé ṣe mọ̀ pé ní Nàìjíríà tètè máa rí àwọn ọmọ kó jọ so àwọn ọmọ kwaya náà tajọ wà ń bẹ̀ náà fún mi jẹ́ ká dá dúró náà jẹ́ ká ṣe kan because kì í ṣe pé èmi nìkan náà mo wà nígbà yẹn so ẹ̀yin náà ẹ dá dúró wọ́n ṣàfún mi lámọ̀ràn pé ká dá dúró bọ̀bọ̀ kan náà wà pẹ̀lú mi nígbà yẹn wọ́n pè ní Adé tajọ ń ṣe nígbà yẹn so inú ilé wa gan láti máa ń ṣe practice ní ṣàṣà nígbà yẹn àwo náà ni wípé a ti lè dá ṣe kinní ìnà ẹ jẹ́ ká máa ṣe so ìdí tá fi dá dúró nìyẹn. ẹ ṣe wá dá dúró nìyẹn ní àti ibi 1995 yẹn títí dé ní ṣé Glory Band yẹn bẹ́ẹ̀ni ó sì dúró bẹ́ẹ̀ni ó dúró ẹ ti ní tó àwọn orin mélòó. orin 3 album 3. alákọ̀ọ́kọ́ ìgbà wo ló jáde. alákọ̀ọ́kọ́ jáde ní 2017 ni mo ṣe jáde alákọ̀ọ́kọ́ then ní 2017 2023 la wà yìí bí 2022 ni mo tún ṣe mí 2022 ni mo ṣe mí so 2023 nsìn ni mo ṣe wá ṣe tó ń gbóná fẹlifẹli wà nílẹ̀ tó ń gbóná fẹlifẹli but the first album mi 2017. ẹ má bínú kí ló dé tí ó pẹ́ tó bẹ́ẹ̀ láti 1995 títí dé 2017 kẹ́ tó ṣe àwo orin. nǹkan tó fà á ni wípé ìrìn àjò tún kọ́ mi ní díẹ̀ because gbogbo ìgbà tí èmi àtàwọn boys yẹn tàjọ ń ṣe káàkiri so ìrìn àjò tún kọ́ mi ìrìn àjò lóyìnbó ṣe mọ̀ kéèyàn tó lè fẹsẹ̀ múlẹ̀ nílùú òyìnbó ṣe mọ̀ èèyàn máa go far so ìgbà tí ìtura ti ń dé díẹ̀díẹ̀ ni wọ́n ṣe ní iṣẹ́ orin náà mo tó gbọ́dọ̀ tún continue nílùú òyìnbó nǹkan tó fà á nìyẹn but kò síbi tí n máa wà tí mi ní join choir gẹ́gẹ́ bí ẹ̀bùn tó ti wà ní ara mi then lóyìnbó tí mo dẹ̀ lọ náà kì í ṣe pé bá one place ìrìn àjò tí mo kọ́kọ́ rìn mo lọ Holland from there mo lọ sí Spain France to Nigeria to England so ìgbà tí mo wá dé England ẹ̀ wọ́n á fi pé Olúwa dúpẹ́ fún gbogbo ìrìn àjò tó fi wá rìn
ibi tá tún gbé sí. ibi tó ti lọ mú mi. Bẹ́ẹ̀ni. Mo rí i pé àánú ni. bẹ́ẹ̀ni. Ó dáa, ẹ má yẹ ká gbàgbé eléyìí. Ábọ̀mù yín tẹ́ jáde ní 2017. Kí ni àkòrí ẹ̀? Agogo ayọ̀. Agogo ayọ̀. Track mélòó ló ní? Track 3. Ó ní track 3. Ṣé ẹ lè rántí àwọn àkòrí track náà? Agogo ayọ̀ mi kò máa ró, agogo ayọ̀ mi kò máa ró. Ìkan nìyẹn. Ìkejì. Tẹ́ ẹ bá ti rántí ẹ má wọlé. Ìkẹta ẹ rántí. Ó yá ẹlẹ́ẹ̀kejì tẹ́ ṣe ń kọ́. Ẹlẹ́ẹ̀kejì ìlérí ayọ̀. Ìlérí ayọ̀. Yóò ṣe mọ́ wa lára. One track nìyẹn. Ó jẹ́ àwọn tó máa ń gùn. Bẹ́ẹ̀ni, just 6 minutes. Okay. Yeah. Kí ni? Ìlérí owó, ìlérí ọmọ, ìlérí àlàáfíà nínú ọdún yìí lórúkọ Jésù ó ti jẹ́ tiwa o. Bẹ́ẹ̀ ni o, àmín. Àmín mo gbé mi, mo ṣàmì àdúrà, mo gbé tó àdúrà mi. Ìlérí owó, ìlérí ọmọ, ìlérí àlàáfíà. Ìlérí àlàáfíà. Á jẹ́ ti gbogbo wa. Á jẹ́ ti gbogbo olólùfẹ́ Ìjíròrò Òwúrọ̀ pátápátá. Àṣẹ wá. Jákèjádò. Ẹlẹ́ẹ̀kẹta tẹ́ wá ní ẹgbẹ́ jáde. Kí ni àkòrí tiẹ̀? Àkọlé tiẹ̀ ni ọpẹ́ àìlópin. Ọpẹ́ àìlópin. Bẹ́ẹ̀ni. Track mélòó ló wà nínú ẹ̀? Track 4. Track 4. Bẹ́ẹ̀ni. Alákọ̀ọ́kọ́. Ọpẹ́túndé. Ọpẹ́ àìlópin. Ọpẹ́ àìlópin. Then triple to mama. Tribute to mama. Yeah, then èso. Èso. Èso ayọ̀. Èwo ni ká ní kẹ́kọ̀ọ́ fún wa bẹ́ẹ̀ ṣọ́pẹ́ àìlópin ni ká ṣe gbọ̀ náà. Ó yá ẹ jẹ́ agbó lára ọpẹ́ àìlópin. Ṣé bó ti jáde? Ọpẹ́ ó ti jáde. Ọpẹ́túndé ni ó máa jẹ níbi gbogbo. Ọpẹ́túndé ni ó máa jẹ níbi gbogbo. Ọpẹ́yẹmí ọ̀nà ọpẹ́ mi pọ̀. Bẹ́ẹ̀ni o. Jésù olùgbàlà ló sọ mí lórúkọ. Ọpẹ́túndé ni ó máa jẹ níbi gbogbo. Ọpẹ́yẹmí ọ̀nà ọpẹ́ mi pọ̀ o. Jésù olùgbàlà ló sọ mí lórúkọ. Èmi l'Ọpẹ́túndé. Ọpẹ́yẹmí ọ̀nà ọpẹ́ mi pọ̀. Ẹ tún lè pè mí níyà ọpẹ́. Ẹni bá lè jó fún Jésù kó wá bá mi jọ Ọpẹ́túndé. Ọpẹ́túndé ni ó máa jẹ níbi gbogbo. Ó ga Ọpẹ́túndé lèmi gan máa jẹ́. Bẹ́ẹ̀ ni Ọpẹ́yẹmí ọ̀nà ọpẹ́ mi pọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀nà ọpẹ́ mi pọ̀. Ọpẹ́ nǹkan bí ọpẹ́ kò ní tán náà rọ wá. Àmín o. Láṣẹ Ọlọ́run bá. Track eléyìí tí ẹ ṣe gbẹ̀yìn yìí òun ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbé síta. Ìgbà wo ló bọ́ta? Òun bọ́ síta ní oṣù táwa yìí. Oṣù yìí ló bọ́ Oṣù síta. táwa nú ẹ̀. Ṣé ó ní fọ́nrán? Fídíò? No, a ṣe ń ṣe fídíò ẹ̀ lọ́wọ́ ni. Ẹ ṣe ń ṣe fídíò. Òun náà máa bọ́ síta. Òun náà máa bọ́ síta. Ní kò pẹ́ láìpẹ́. Ó dà ìyá wa. A tún fẹ́ lọ sókè lọ́hùn náà ká tún lọ fẹsẹ̀ rajó díẹ̀. Orin wo lẹ tún fẹ́ ká lọ wò? Agogo ayọ̀. Agogo ayọ̀ wà lórí YouTube. Ó wà lórí YouTube. Ó dà. Ìyá wa ní ká lọ wo agogo ayọ̀. Agogo ayọ̀. Agogo ayọ̀ yẹn ábọ́ọ̀mù wo lòun bá jáde? First album ní agogo ayọ̀. First album lára àwọn èyí tí ẹ kọ́kọ́ ṣe ní agogo ayọ̀. Ní agogo ayọ̀. Nígbà tá a kọ́kọ́ lọ ilé agbára lálàkọ́kọ́ a lọ wo ìlérí. Ó dà. Ìyá wa ní ká lọ wo agogo ayọ̀ látọwọ́ evangelist Funmi Aláyọ̀. Ó ga gbogbo ẹ̀ bí ayọ̀ náà ni. Kábí fẹsẹ̀ rajó ńlẹ̀ tá a bá padà dé ká ṣe wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá à ń sọ. Ẹ ṣe máa gbọ́ wìrìwìrì lẹ́nu ìyá wa lórí ètò lẹ́ni. Ẹ má ti lọ síbi kankan, à ń padà bọ̀. Orí ètò Ìjíròrò Òwúrọ̀ lẹ́ṣin wa lórí Kaftan Television Yorùbá tìyín. Gàjù lórí ní àwa àti ìyá wa náà lájọ ń jíròrò èmi àti èjì mi àti àlejò wa
pàtàkì ìyàwó ẹ kú kalẹ̀ lórí ètò ẹ rọra mà. À ń sọ̀rọ̀ lọ nípa iṣẹ́ ìránṣẹ́ orin ẹ̀mí lọ́dọ̀ yín ibi tó ti bẹ̀rẹ̀ kí lẹ ṣe bára yín díẹ̀ àwọn iṣẹ́ tẹ́ ẹ ti ṣe àwọn náà là ń gbé yẹ̀wò lórí ètò lóore ní. À ń sọ̀rọ̀ lọ nípa ábọ̀mù ọpẹ́ àìlópin àbí bẹ́ẹ̀ eléyìí tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbé jáde. bẹ́ẹ̀ Kí ni inspiration tó wà behind ọpẹ́ àìlópin album? ó pọ̀ Ẹ ṣe àwò díẹ̀. ó pọ̀ because ẹ̀rùn gbogbo nǹkan tí mo go through nígbà tí mo wà nílùú òyìnbó tó jẹ́ pé ọ̀nà dí gágá ẹ pé ìgbà míì gan màá máa ronú pé kí ló mú mi wá síbí. bí kẹrí mòlú ẹ̀ tó ń pe nàìjíríà then gbogbo ìrìn àjò tí mo rìn because ìgbà tí màá kọ́kọ́ kúrò Nàìjíríà kò sí ìwé kò sí nǹkan kan àgbà físà lọ sí Holland náà ni a ṣáà lọ sí Holland náà ni ìgbà tá a dẹ̀ dé Holland náà a wá ìwé títí náà kò rí kí ni ká tún ṣe ẹ tó jẹ́ ká tún já lọ sí ìlú bòmí a tún dé France náà wọ́n ní kò tí sí nǹkan kan a ṣáà ní òkè kí la tún máa ṣe o ní sùúrù ṣáà lọ já dúró wọn ọdún kan torí mo já dúró ń bẹ̀ lọ já dúró ọdún kan ń bẹ̀ ìgbà tí ìyẹn ò tún work kí la tún máa ṣe bọ́nà tó ti àbí a lè padà sílé mọ́. wọ́n lọ́mọ mi ti lọ lu ọba. bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn òyìnbó máa ń sọ pé struggle continues bẹ́ẹ̀ ni. a máa continue náà ní ire la ṣàfẹ́mú wá sí Nàìjíríà. bẹ́ẹ̀ ni. àwa tó rò pé kí ni ká tún ṣe ẹ̀yìn ẹlẹ́gbẹ́ mi ẹ̀yìn èèyàn báwo lẹ tún ṣe ń gbé gbà wọ́n tún ṣe sọ pé wàdà pé wọ́n gbàwé ní Spain ìwé tó wà ní Spain wọ́n gbà by risk ni mo fi lọ because ìwé adúrú yẹn ti wà lọ́wọ́ mi àdègbọ́dọ̀ jáde kúrò nílùú bẹ̀tẹ̀ ni yẹn wá fi sọ fún mi pé 50-50 ni bẹ̀tẹ̀ ó ń létí ni pé tán bá ti lè mú ẹ wọn ò tí ì lè dìpọ́ọ̀tù ẹ wọn á sì gbé ẹ padà lọ sí France padà náà ni ó dà kò sí wàhálà. ìyẹn ní Spain ní France ní France mo ń lọ sí Spain okay. So mo dẹ̀ ní òkè náà kò sí wàhálà bá dẹ̀ ṣe gbìyànjú náà nìyẹn lọ́dún náà lọ pé òkè à risk ẹ̀ náà ni wọ́n ní gbogbo nǹkan ní lọ́mọkùnrin tóbìnrin gan náà akitiyan gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ obìnrin bí a máa lọ ọkùnrin. náà ni ìgbà tó dẹ̀ yá a dẹ̀ ra tíkẹ́ẹ̀tì a dẹ̀ wọnú train bá dẹ̀ ṣe torí train ni a gbé a dẹ̀ wọnú train bí a dẹ̀ ṣe wọnú train bẹ̀ train wọn yàtọ̀ sí normal train ilé wà ń bẹ̀ tó yẹ pé ẹ máa sùn oníkálukú ní yàrá bẹ̀ tèèyàn 4 ló wà nù yàrá kan. ọjọ́ mélòó lẹ máa lò? wọn a máa lọ dídí ọjọ́ kan 24 hours ni bẹ̀tẹ̀ àwọn ṣẹ́kà pọ̀ nù tírèènì yẹn gan bẹ̀tẹ̀ ọlọ́run tó ti sọ pé ìpín mi wà nílùú yẹn ó ṣàbà mi ṣe àwọn tó jókòó tì mí èèyàn 3 tó jókòó tì mí tó gbogbo wọn náà ní pálípọ̀pá lọ́wọ́ èmi ni mo dẹ̀ jókòó last tó bọ́n ṣe ní pé ṣẹ́kà ṣe wọlé nìyẹn bó ṣe ní pé ẹ ṣó o àwọn pálí yín o ẹnì kìíní gbé pálípọ̀pá jáde ìkejì tún gbé jáde ìgbà tó máa fi dórí tèmi wọ́n ní don't worry. láti rí pé ẹ ní. áńgẹ́lì olúwa o. ṣe rí don't worry tó wí yẹn mo dẹ̀ mí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wò mí ó ní are you okay? I'm okay. ṣe nígbà tí sáà máa fi dé Spain báyìí ẹni yẹn gan ò believe pé mo lè risk ẹ̀ lẹ́sẹ̀ mọ̀ kéèyàn lè ó kì mí láyà pé ó níbẹ̀ tó ń ti ń rò lọ́dọ̀ tó ń pé wò ó fún mi tó bá ṣàgbé ẹ padà wọn tí ní dìpọ́tù ẹ France náà sì máa dẹ́ ẹ padà sí but the only problem tó wà ń bẹ̀ ni pé tọ́dún yẹn bá ti lè pé no excuse torí o tẹ̀ ti rú òfin wọn ná Nàìjíríà ní straight but oore ọ̀fẹ́ sì wà fún ẹ fún oṣù bíi 3 tí ìwé adúró máa fi end in fact ẹni yẹn ń yí sílẹ̀ ó ń roll báyìí ní train station wípé so ó lè débí báyìí ó make ẹ̀ fún mi ìpín ẹ̀ wà ń lu ìpín ẹ̀ wà ń lu ó ní nǹkan kan tó fẹ́ wá ṣe nílùú òyìnbó. Ada ní ok adẹ̀ ti dé o Ọlọ́run ti gbé wa dé o kí ni the next thing ìwé lẹ́ni ká wá tún wá gbà ń bí o àṣà lè jókòó sí ìlú yín sí kó má tún síwèé ìgbà tó ṣe gbéra wa lọ nìyẹn pé ok ibi tán tún ti ń ṣèwé ìgbà tá a máa fi débẹ̀ wọ́n ní wọ́n ti cancel ẹ̀ wọ́n ní kò sí adúró mọ́ pé kò wọ́n jẹ eléyìí tán ti ṣe yẹn pé wọ́n ti cancel ẹ̀ fáwọn àwọn tó ti jẹ lọ bẹ̀ wọ́n wá cancel ẹ̀ lásìkò ìgbà tèmi wá dé ní ọdún náà lọ́hùn wọ́n wá ní kò sí adúró mọ́ Spain kẹ̀dẹ̀rẹ̀ ó worst kò síṣẹ́ kò sí anything wọ́n wá ní kí ni màá wá ṣe ń sìn ẹ wo
èyí tí mo Nàìjíríà tí mo wà gan mo ṣì bẹ́tà wàhálà máa sá káàkiri yìí ó ti sún èmi ó dà pé èmi máa padà sílé o èmi ò ṣe mọ́ mò ń padà sílé bẹ́ẹ̀ tí Ọlọ́run tó máa bá mi ṣe gẹ́gẹ́ bí ẹ̀bùn tí mo ní kò síbi tí máa wà tí n bá wà nínú ìjọ tí n bá ti join choir mi tí wà òkè so bí mo ṣe join church kan náà nìyẹn àṣà ń lọ sí church yẹn gbà tó wáyá mo lọ bá pastor bẹ̀ mo ní mi fẹ́ join choir yín bí báyìí ó ní you are welcome you free to join choir okay tọ́lọ́run tó wá fẹ́ gbógo fọ́lẹ̀ mi mo dẹ̀ like láti máa kọrin wọ́n ṣàpè mí síta lọ́jọ́ yẹn wọ́n ní kí n kọrin àárín àwọn ọmọ ìbíní ni o torí àwọn ọmọ ìbíní ló pọ̀ jù ní Spain wọ́n wá ní kí n kọrin lọ́dún náà lọ́wọ́ mo dẹ̀ ní òkè orin tèmi fẹ́ kọrin Èkìtì ni o ṣe gbọ́ àbẹ́ gbọ́ ìtajọkọ́ náà ni orin màmá wa Comfort Ọmọgẹ̀ ni mo kọ lọ́jọ́ náà bí mo ṣe kọrin yẹn náà ni pé orin yẹn kẹ́ sàpá mi lórí ń sìn Ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé mi àmì o lọ́jọ́ mo rí jẹ Olúwa látọ̀dọ̀ rẹ wá lọ́jọ́ mo rí mu Olúwa látọ̀dọ̀ rẹ bọ̀ Ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o àmì o Ọlọ́run yẹn ni màá sìn títí ọjọ́ ayé mi because ó dúró tì mí ó dúró tì mí bí a ṣe tán service lọ́dún náà bí àwọn dádì kan ṣe wá bá mi nìyẹn ọmọ Ìtàgbólú ni wọ́n ṣe wá bá mi yẹn pé ara okùn kó èṣe láàrin àwọn ọmọ Ìbíní mi dídé mo dé náà àárín náà ni mo dé sí. mo bára mi o ibi tá ń jẹ́ irọ́ o ọ̀rẹ́ mi tèmi àti ẹjọ́ wà wọ́n wá pè wọ́n ní ìyẹn náà ọmọ Yorùbá ni wọ́n ní kí lẹ wá jọ ń ṣe láàrin àwọn ọmọ ibi tí a mọ̀ àmọ́bi kankan bí máyẹ̀ ṣe wá sọ pé kí wọ́n bá kọ̀ jókòó sáàrin ọmọ Ìbíní èyí lè jókòó sáàrin ọmọ Ìbíní òyìnbó o màá mú kúrò líbe ó ṣàṣọ èdè yẹn mo wá ní ibo lẹ wá mú mi lọ báyìí màá lọ fún ẹ màá mú ẹ fún àwọn Yorùbá group wọn dá ẹgbẹ́ kan sílẹ̀ náà tó ń pè ní Oòduà màá lọ mú ẹ fún àwọn Oòduà àwọn ní láti help ẹ dẹ̀ má jẹ́ parọ́ tán ìlú yìí ò lè gbé bẹ̀. kan tó ń sọ fún mi nìyẹn tí mọ́mí yẹn sọ fún mi lọ́dún náà ó ní ìlú yìí ò lè gbé bẹ̀ because tó bá fẹ́ gbé ní Spain ó ní láti nọkọ̀ ó dẹ̀ ní láti bímọ síbẹ̀. then so woman yẹn wá ń sọ story ayé fún mi wípé òun tóun fi wà ń bí àṣọ ọmọ Yorùbá ọkọ òun ló mú un wá wípé so any single person ọmọ Yorùbá àwọn ò fẹ́ kó wà ń bí pé because àwọn ọmọ ìlú kejì yẹn wọ́n máa corrupt ẹ̀ pé so àwọn ò dẹ̀ fẹ́ kí ọmọ Yorùbá kankan kó kábàámọ̀ irú ẹ̀ so wọ́n ṣe wá ní pé àwọn ṣáà máa help me àwọn náà ṣáà wá mú mi the other day náà wá ó tẹ̀lé mi àjọ wà pẹ̀lú wọn so àwọn náà ṣáà gbalé ọ̀dọ̀ wọn náà la wọ àwọn Yorùbá yẹn wọ́n assist wa gan wọ́n ṣe wá sọ nìyẹn pé ọmọ ìgbà tí mo wá ti ń lò bí ọdún kan wọ́n ṣe wá sọ pé nìyẹn pé torí kò síṣẹ́ tá a bá jí níjì ayé wa wípé láàárọ̀ gan a máa ní a fẹ́ lọ ṣiṣẹ́ oko iṣẹ́ oko tí mi ì ṣe rí òun la máa ní a fẹ́ lọ ṣe ìgbà tá a máa fi débi tá a ti máa tó gan wọ́n á ti kó àwọn èèyàn tó fẹ́ kó lọ ní Spain bẹ́ẹ̀ ni wọ́n á ti kó wọn lọ sóko so àwa kẹ̀dẹ̀rẹ́ bí aago bíi 4-5 là ń sọ yìí o so ká má ṣàfọ̀rọ̀gùn ṣá wọ́n ṣàṣe ní pé ó máa ní láti padà sí Nàìjíríà nìyẹn bá ṣe dé mo lè ṣe pé sísítà mi kan nìyẹn pé ẹ̀wọ̀ mi ń bọ̀ nílé tí mo ṣe ń bì báyìí ó ti tó o wọ́n dẹ̀ sọ pé àṣebí físà ti wà lórí pálí ẹ má bọ̀ nílé ìbá àdẹ̀ tó try UK náà ni bí Ọlọ́run ṣe gbógo fọ́lẹ̀ mi nìyẹn so àwọn people yẹn gan ló ra ticket tó ń ṣe shopping tó ń ṣe everything bí mo ṣe padà sí Nàìjíríà nìyẹn ṣùgbọ́n àti máa fi dé Nàìjíríà mo lò 2 weeks. tẹ́ ẹ pẹ́ rárá tí ọ̀rọ̀ yìí ni àjọ UK tún fi bọ́ sí. bẹ́ẹ̀ni lẹ́rọ̀ lọ́hùn. so láti ìgbà yẹn ń sìn a dúpẹ́ pé a tún wà nílùú Nàìjíríà ń sìn. ẹ tún ṣeré wá. dandan ni ìlú mi ìlú Nàìjíríà ó dára ó lẹ́wà ohun mi yéye. ìwọ́n mọ̀ béèrè yìí. àjò lè dàbí ilé májà àtọ́ sọ bí tàtútù bẹ. so gbogbo nǹkan tó fà á so gẹ́gẹ́ bí question tẹ béèrè lẹ́ẹ̀kan pé kí ló dé tó ṣe fà á fẹ́ pé 2007 tí mo ẹ̀ṣẹ̀
sọ pé bá mo release orin mi ni mo fi sọ àwọn story yẹn nǹkan tó fà á. ìfà tó lágbára ni ó dẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kẹ́kọ̀ọ́ nínú ìrìn àjò. bẹ́ẹ̀ ni consistency ìfọkànsí àti gbogbo ẹ̀ ó ṣe pàtàkì. mo wá ń béèrè pé inspiration tó wà behind orin ọpẹ́ àìlópin yìí òun ni ẹ fi wá tẹnubọ̀ ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí mo rò nìyẹn tí mo ní Ọlọ́run ó tó a ní láti máa dúpẹ́ fún kò ọpẹ́ yẹn ò lè nópin láì títí ọjọ́ ayé mi ni. ọpẹ́ àlópin ọpẹ́ tiyín ò lópin ọpẹ́ tèmi gan ò ní lópin títí ẹ náà ò ní lópin tí gbogbo àwọn ojú tó ń wò wá pátápátá ò ní lópin. ìyá wa nídìí iṣẹ́ orin láti bí 30 ọdún tẹ̀ ti wà nídìí ẹ̀ lóòótọ́ àwọn àsìkò gbà kan ṣe jámájámá ọmọbìnrin aṣá méèkì kí ni àwọn kan tẹ̀ ti bá pàdé bí àdójúkọ? Nípa iṣẹ́ orin àdójúkọ pọ̀ ó pọ̀ bíi pé ká lọ sí church ṣe mọ̀ àṣẹ olórin gospel kọ́ ní God will bless you. ṣé nílùú ọba náà? bẹ́ẹ̀ ni ibẹ̀ gan ló tiẹ̀ wá pọ̀ sí jù ibẹ̀ gan ló pọ̀ sí jù so ìgbà then ó dẹ̀ tún pay wọn irú màmá Tọ́pẹ́ Àlàbí ń sìn tán ti láyé já wọn á dẹ̀ túbọ̀ máa láyé já ni wọn á ní ó pay wọn káwọn lọ fowó pè wá ju àwa tó jẹ́ wípé àti láyé náà já lórúkọ Jésù ṣe understand so ó pọ̀ then ṣe dẹ̀ mọ̀ àwọn olórin ẹgbẹ́ ara wa náà ṣe mọ̀ jẹ́ lọ sí ìlara lóríṣiríṣi bẹ́ẹ̀ then àmọye ìgbà náà tẹ́ pé tá bá dẹ̀ tún lọ sí program bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ a máa expect pé bákan fún wa nǹkan wọn ni wọ́n á dẹ̀ fẹ́ ká look good wọ́n á fẹ́ ká look fine ṣe mọ̀ wọ́n á bẹ́ẹ̀ ni ṣe àwọn ọmọ mi dẹ́ ìlú òyìnbó dẹ̀ dàbí Nàìjíríà tẹ́ lè rí àwọn ọmọ kwaya ìyẹn ló tiẹ̀ wá jẹ́ àdójúkọ tó pọ̀ jù ṣe ọ̀ pé níbí báyìí sìn àwọn ọmọ kwaya ẹ ti ṣàwọn jọ ẹ ti ní gúrùpù nìyẹn bẹ́ẹ̀ nílùú òyìnbó kò sí nǹkan tó jọ kò sọ́gà kò sọmọṣẹ́ so àwọn ọmọ tí mo kó jọ tajọ jẹ́ ọ̀rẹ́ tajọ ń ṣe ìgbà tó dẹ̀ ti ń di wípé ọ̀gá àwa náà nọkọ sílé anọmọ sílé a lè máa lọ sí program kò má sí nǹkankan Jésù yóò bless wa àbí yá bless wa náà ni àbí báwo làwa ṣe fẹ́ ṣe èmi ni màá tún máa fún wọn gan ní owó ara mi bẹ́ẹ̀ ṣe mọ̀ iṣẹ́ mi kò ṣe kò má ṣe so ẹ̀bẹ̀ tí máa bẹ àwọn pastors àwọn ìránṣẹ́ Ọlọ́run kó máa appreciate wa torí àmọye olórin ẹ̀mí tó ti kúrò nílànà ẹ̀mí tó ti lọ ń kọta ayé ńgbà tán rí pé kò sí nǹkan kan bẹ̀ ṣe ìgbà míì gan mi lè parọ́ tọ̀ yín ìgbà míì gan máa weak pé mi rò pé mi máa ṣe kinní ìmọ̀ gan no because ó gba time number 1 because ẹ lè máa ṣe nǹkan méjì papọ̀ bẹ́ẹ̀ tí nǹkan ẹyọkọ tẹ̀dẹ̀ ń ṣe tí ò mú nǹkan kan wá ṣẹ́ mọ́ inú yín ò ní dùn bẹ́ẹ̀ tí n bá tún ti pe bàbá mi Òjó Adé wọ́n á tún sọ life story wọn pé fún mi má worry continue to push something will come out ìgbà tó lọ́n bá máa sọ fún ẹ wọ́gbọ́n ò ní mọ̀ á yà ẹ lẹ́nu ṣe understand. tọ́lọ́n bá lè san fúnra wa nídìí iṣẹ́ orin. mo dẹ̀ ní pé ìwọ Ọlọ́run ìwọ ló nògo mo ìdí nìyẹn tí mo fi wá gbé orin yìí jáde tí mo ṣe pè ní ọpẹ́ àìlópin pé títí ayé ni wọ́n máa dúpẹ́ kò sí nǹkan kan tó lè lé mi lẹ́yìn ẹ̀ ohun tó ti ṣe fún mi Ọlọ́run mo dúpẹ́ tèmi mo dúpẹ́ because àmọye èèyàn tó àmọye tí a ti jọ dé ìlú òyìnbó tá a ti jọ dé tán ti deport àmọye ẹni tó ní ọkọ síbẹ̀ tó bímọ síbẹ̀ àtòun àtọmọ wọ́n deport wọn ìgbà tí mo fẹ́ gbàwé ní London ní England mo mọ tí immigration fojú mi rí ṣùgbọ́n Ọlọ́run jà fún mi so ohun tí Ọlọ́run ṣe inú ayé mi ó pọ̀ mo ní ìwọ Ọlọ́run wọ́n ló ní ògo màá máa yìn ẹ́ náà lọ náà ni kò sí nǹkan kan tó lè dá mi dúró pé kí n máa yìn ẹ́ màá máa yìn ẹ́ ni lóòótọ́ ó lè máa difficult mo mọ̀ pé ọ̀nà máa là bẹ́ẹ̀ni so mo dẹ̀ dúpẹ́ ẹni tó bá tiẹ̀ ti ń yin Ọlọ́run kò sí bẹ́ẹ̀ni yá wa má bínú nídìí iṣẹ́ orin tẹ̀dẹ̀ wà ní London bá a ṣe máa ń gbọ́ wípé from iṣẹ́ kan tó yìí kan ìhà owó ni àwọn bàbá wa kọ sí iṣẹ́ orin. Mo dúpẹ́ fún Ọlọ́run fún ọkọ tí Ọlọ́run fún mi. Àbáyín dúpẹ́. Mo dúpẹ́ mo fọpẹ́ fọ́lọ́run because wọ́n support mi
wọ́n support mi tá a bá ń lọ sí studio àjọ ń lọ studio ni tórin bá ti wá gan-an orin ti wá ó yá lọ mú pen àwọn gan láwọn máa bá mi kọ sílẹ̀ ọ̀kan ti tètè mú fóònù ó yá máa kọ sílẹ̀ wọ́n really assist mi gan wọ́n dúró tì mí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé nǹkan téèyàn bá ń expect tí ò bá ti kọ́ mi èèyàn máa wé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara bẹ́ẹ̀ ti gbà mí àwọn ní ìwọ ọmọ yìí ṣé ò ní God will bless you ó ti sún èmi ò ṣé àní gbé lọ síbòmí báyìí àwọn àníbàbẹ́ má ti jà gbé lọ bòmí ìyanu Ọlọ́run tó ṣe ti màmá Bọ́lá rẹ̀ tó ṣe ti Fúnmi Àràgbáyé tó ṣe ti bàbá Òjó Adé tó ṣe tayé wa kò tí kúrò nídìí àrùn wọn gba kọ́nà náà wọ́n pàpà bú jáde ẹ ṣàjẹkẹ mo ní sọ ẹ jọ sà ẹ ṣáà máa bá mi fara tì ẹ jọ bẹ́ẹ̀ mo dúpẹ́ fọ́lọ́run wípé Ọlọ́run náà kó sí wọn nínú wọ́n dẹ̀ ní pé Fúnmi aláyọ̀ kò sí wàhálà máa bá ṣe ẹ lọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ a dẹ̀ dúpẹ́ ibi tọ́lọ́run mú wa délé ni fọpẹ́ fọlọ́. kò sí ẹni náà tó máa ṣe náà Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní tí kinní kan bá pẹ́ ìrẹ̀wẹ̀sì náà ló máa dé ìrètí pípẹ́ máa ń ṣọkàn láàárẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣọkàn láàárẹ̀. ẹ̀yin ní ká wá bá wa bẹ àwọn tó ń wò wá lọ́tún lósì àṣà church program kán máa pọ́n wa lé kán máa yẹ wá sí kán máa bless wa lóòótọ́ God will bless you kó lè fò látòkè èèyàn náà ló máa rán sí yàn. òun gan kọ́ tẹ́ máa fáwọn èèyàn gangan nìyẹn èèyàn kì í ṣe God will bless you. Jésù fún wọn yọ fáwọn èrò tó wá bá náà. ó fún wọn lóúnjẹ. ó fún wọn lóúnjẹ. bẹ́ẹ̀ ni wọ́n jẹ àjẹṣẹ́kù ẹ dákun gbogbo àwa olùṣọ́ àgùntàn tá a wà ń lé. arawọ́ ẹ̀bẹ̀ ni o. tí a ti máa ń sọ pé iṣẹ́ orin iṣẹ́ ẹ̀mí ni iṣẹ́ ọ̀fẹ́ ló yẹ kó jẹ́ tẹ́ bá ti rọ́mọ olórin tó bá ti ní kẹ́ ẹ̀ mówó wá ó ti dọ̀tá yín ẹ̀yin dẹ̀rẹ́ ìdá mẹ́wàá ń ṣe bùkùbùkù báyìí ìdá mẹ́wàá ń ṣe gbẹ̀ǹdùgbẹ̀ǹdù báyìí ni ẹ dákun ẹ jẹ́ ká máa wò ó ṣe fún àwọn olórin ẹ̀mí yìí náà ọ̀pọ̀lọpọ̀ wọn máa kó ọmọ mẹ́wàá dání ọ̀pọ̀lọpọ̀ máa kọ́ ọmọ mẹ́fà dání. nínú àwọn mẹ́wàá yẹn bá lè lé ìyá lílé wà nù. dáadáa tó dẹ̀ jẹ́ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn kò sọ́nà mi lójú ọwọ́ tí wọ́n níṣẹ́ míì tó ń ṣe Ọlọ́run máa ràn wá lọ́wọ́. ìyá wa àsìkò wa ó ti ń sáré orin ọpẹ́ àlópin yìí ìgbà wo là ń wò tẹ ní àwọn fọ́nrán ẹ̀ fẹ́ jáde. nípa ti ọ́díò ó ti jáde ó ti wà lórí YouTube ó ti wà lórí TikTok ó ti wà lórí Instagram ó ti wà lórí gbogbo social media the video la wá ń retí nsìn pé kó jáde bẹ́ẹ̀ lágbára Ọlọ́run next month fídíò náà máa jáde oṣù tó ń bọ̀ fídíò náà á jáde èso ó wà ń bẹ̀ èso wà ń bẹ̀ ọpẹ́ àìlópin ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ni wọ́n ti bá wa mú kan ẹ ṣe Ọpẹ́túndé ó wà ń bẹ̀ ọpẹ́ yẹ Èdùmàrè ó wà ń bẹ̀ èso then tribute to my mother. ẹ ti forin ti ìyá yín bẹ̀. bẹ́ẹ̀ni mo fi rántí ìyá mi. ó dà bẹ́ẹ̀ ẹ ṣeun ìyá wa gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ìyá wa náà fi àsìkò yìí sọ fún wa pé orin ọpẹ́ àìlópin yìí tó bá ti jáde ẹ jẹ́ ká tí fídíò bá ti jáde ọ́díò ti jáde ọ́díò lélẹ̀ ó wà káàkiri orí social media lórí platform bẹ́ẹ̀ni ọ́díò máàkì bẹ́ẹ̀ni ó wà ń bẹ̀ YouTube ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ni ó dà tí àwa bá ti lọ sí wọ́n á sọ gbogbo social media tá a máa ti máa rí wò wọ́n á sọ fún wa ẹ bá bóyá ká wulẹ̀ pé náà ẹ bá wa pé gbogbo social media tí wọ́n á ti máa rí yín. ó wà lórí YouTube. ti yín kí lorúkọ ẹ̀. Evangelist Funmi Aláyọ̀. YouTube Evangelist Funmi Aláyọ̀. Funmi Aláyọ̀ náà ni. Facebook Evangelist Funmi Aláyọ̀. Evangelist Funmi Aláyọ̀. bẹ́ẹ̀ni. Instagram Evangelist Funmi Aláyọ̀. Evangelist Funmi Aláyọ̀. TikTok Funmi Aláyọ̀. Evangelist Funmi Aláyọ̀. bẹ́ẹ̀ni. gbogbo social media handles yín Evangelist Funmi Aláyọ̀. TikTok Twitter LinkedIn gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni tán bá tẹ̀ ti fẹ́ Evangelist Funmi Aláyọ̀ or Funmi Aláyọ̀ ó máa gbé jáde. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà ní ara kínní yẹn ṣé òun lè fẹ́ pè fáwọn aráalé. bẹ́ẹ̀ni. àbálẹ̀ ẹni tó fẹ́ pè yín tàbí tán ní ọ̀rọ̀ kan tàbí méjì tán fẹ́ bá yín sọ bóyá kẹ́ ẹ pè fún wọn. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní ti UK 074 then 50
0802309 ti Nàìjíríà 08032295935. Gbogbo bí tí ẹ ti lè bá ìyá wa pàdé òun náà ni wọ́n ti ṣàlàyé fún wa. Èyí lè ní ó dàbí wọ́n ní ó dàbí a máa yí lọ àmì lọ àpẹ. Ó dàbí kájọ máa fọ̀rọ̀ jómi tó rọrọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ́jú sí wa nínú ilé agodo pé àsìkò gan-an kí n wà lẹ́yìn ẹsẹ̀. Gbogbo yín tẹ́ bá nífẹ̀ẹ́ sí Ọpẹ́ Àlópin wọ́n ní ó ti jáde. Ìyá wa ti pé gbogbo social media handles tẹ́lẹ̀ ti download ẹ̀ tẹ́ bá ti débẹ̀ ẹ máa rí ibi tẹ́ máa ti download. Àwọn tó bá fẹ́ ṣe alágbàtà ẹ̀ náà kàn pè sórí nọ́mbà tí mo pè jáde. Nọ́mbà yẹn náà ń lọ lójú móhùnmáwòrán yín. Gbogbo yín tẹ́ bá fẹ́ ṣe alágbàtà CD Ọpẹ́ Àlópin, àwọn orin ẹ̀mí tó ní kìmí, àwọn orin ẹ̀mí tó nítumọ̀, orin ọpẹ́ tó jẹ́ pé téèyàn bá ń gbọ́ báyìí èèyàn á ronú jinlẹ̀ á dẹ̀ máa yin Ọlọ́run. Ó fa ọkàn èèyàn síbi mímọ́. Bẹ́ẹ̀ ni a máa yin Ọlọ́run. Tó yẹ pé tí Sátánì bá gbógun dé gan tó máa sọ fún Sátánì wípé ó kéré ó wẹ́ Ọlọ́run ṣe kí ni Olúwa jù ẹ lọ. Nínú ẹ̀ ni mo sọ pé ọ̀tá mi wẹ́wẹ́wẹ́ ọ̀tá mi wẹ́wẹ́wẹ́ ogún ọ̀run àtẹ̀yìn pa ọ̀tá mi wẹ́wẹ́wẹ́ bàbá mi jù wọ́n lọ mo lè ṣakọ ìgbàlà bàbá mi jù wọ́n lọ mo lè ṣakọ. Ó dá ìyá wa ẹ ṣe àdúpẹ́. Ẹ máa ronú sí orin kan tẹ́ ẹ máa fi dágbére tán fún wa pátápátá. Lára àwọn orin tó wà nínú ábọ́ọ̀mù yìí náà ni ẹ máa bá wa ronú sí kalẹ̀. Èkejì mi ó yá àsìkò àti sáà. Ẹ̀yin ìyá wa ìyá Àìlópin ó ti wà lórí gbogbo social media platform pátápátá ẹ lọ máa download níbẹ̀ Ọpẹ́ Àìlópin ẹ lọ máa download ẹ lórí gbogbo social media platform ẹ máa gbọ́ ìbùkún awọlé yín bẹ́ẹ̀ náà ṣe ń gbọ́ Ọpẹ́ Àìlópin kò ní dẹ̀yìn nínú ilé yín láṣẹ Aláwọ̀ Rábí. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu màmá wa yẹn sì ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìrírí. Ẹ̀yin náà ẹ lò ẹ mú ẹ fi ṣọgbọ́n gẹ́gẹ́ bí àwa náà ṣe ṣe nílé agodo lónìí. Yetunde Adeyemo lórúkọ tèmi bá a ṣe ń lọ lónìí. Bẹ́ẹ̀ bá sì rí mi lóde eré ẹ pè mí láyọ̀ ń gbénu dédé ara mi náà ló ṣe. Ẹ wá darapọ̀ lórí social media platform tèmi náà @ayongbenu_alaga lórí TikTok lórí Instagram lórí Facebook. Káfíìrì àtayọ̀ pàdé lówùúrọ̀ ọ̀la nígbà tí èjì mi máa bá wa kásẹ̀ ètò náà ńlẹ̀ fún tòní. Bó ṣe òun èkejì mi ìyàwó àìkú kalẹ̀ lórí ètò. Gbogbo yín tàjọ ṣe tó tẹ̀lé gbogbo yín náà látúkì pé ẹ ṣe gan ni tẹ́ fi díẹ̀ sílẹ̀ fún wa nínú àsìkò tí tó precious. Bá sì sí sọ pé Ọpẹ́ Àìlópin náà là ń jẹ lẹ́nu lórí ètò lénìí nítorí ẹ̀nìyà wa ṣe wá láti odindi United Kingdom tó wá bá wa lálejò lórí ètò Ìjíròrò August visitor. Ṣé wàá yí da kẹ́yìn náà má wàá lọ download Ọpẹ́ Àìlópin kò pay bẹ́ẹ̀ o. Ó ti wà lórí gbogbo digital market pátápátá Ọpẹ́ Àìlópin. Ọpẹ́ Àìlópin náà ni ọ̀rọ̀ wa ló máa já sí láṣẹ Ọlọ́run ọba. Orúkọ tèmi tí ìpadà Ola Onabajo ni mo ń jẹ́. Ayálúwàṣọlá fún mi aláṣàkẹ́ tí yín gangan tí ó kọ́ mọ̀. Tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí tẹ́ fẹ́ bá mi náà sọ ẹ táwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi @Onabajo Ọláwálé tó bá jórí Kaftan television Yorùbá lẹ fẹ́ bá wa sọ̀rọ̀ @Kaftan TV Yorùbá ẹ tẹ́ gbogbo nígbà ń ṣọwọ́ ẹ tẹ́ gbogbo àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ gbogbo ẹ̀ la máa rí tàṣìmọ̀ fún yín ní èsì tó dáa. Bá a ti wá ń sọ pé ìdàtayọ̀ láti pàdé lóòrọ̀ ọ̀la tá a bá tún dé sórí àkọ́tún ètò Ìjíròrò Òwúrọ̀. Ìyá wa ó yá ẹ bá wa gbé ohun yẹn sílẹ̀ òwò ni ká fẹ́ èwo lẹ fẹ́ kọ fún wa nílẹ̀. Orin ìbílẹ̀ tó wà ń bẹ ni màá kọ jáde. Ó yá. Mo mọ̀ pé mo mú yìn ẹ́ o Ọlọ́run ààbò èṣù pèrò lórí mi ó mọ ṣàṣetì ọ̀tá pèrò lórí mi ó mọ ṣàṣẹnu o ìsọkọ yóò ṣe ìsí ìtọkọ yóò ṣe ìsí kí inú rẹ̀ mọ́ dùn èyí yóò mú nìyàn sí lọ́rùn pẹ́ o Olúwa mi mẹ́bọ̀ ege kókó ìjésù límọ̀lẹ́ ní òkè gbáyé àyọ̀kọ́ mi o Olúwa mi mẹ́bọ̀ ege kókó ìjésù límọ̀ pé mi o kò gbéṣẹ́ ayọ̀ lé mi lọ́wọ́ o Olúwa mi mẹ́bọ̀ ege kókó àkúmọ́ mi ò àwẹ̀ àkúmọ́ mi ò jàre ọmọ mi kì í mẹ́ sórí rẹ̀ ìrì ṣọ́ọ̀ṣì
tọ̀sán tòru o àkúmọ́rì àwẹ̀ o àkúmẹ́yìn náà àtàwa náà gbogbo wa pátápátá. ẹ ṣe ìyá wa ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ túra lẹ̀ dàgbà tẹ́lẹ̀ tó parí tán ẹ jáde wá ju wọn sáwọ́ra lé. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí lọ ẹjọ́ máa fi lè kí yín káàbọ̀ kí fún máa fi kí yín pé ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí lọ ní ìlàjú ṣẹ́gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. Most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ọlá Onabajo lórí Startimes Television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá ní ẹ má yí kò ń bẹ́ o. ẹ máa wo Startimes.